gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé oko lẹ́yìn òde. A kì í pé ẹ̀kú dédé wòye ní gbogbo ibi tẹ́tí wà ti sìn gbọ́ wa lórílẹ̀‐èdè àgbáláyé. Oyin tí wọ́n wà kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni èyí tí wọ́n wà kò ní di láṣẹ Ọlọ́run bá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìlẹ̀ṣẹ̀ rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ́ subscribe button. Ẹ má ṣe gbàgbé láti tẹ aago pa ẹgbẹ́ rẹ̀ kó ba lè ta yín lólobó ní ìgbà tí àwọn sinimá aládùn sinimá olóyin bá ń kọ́ gbé sinimá wò rẹ́rìn mìíràn bá jáde. Lónìí sinimá èyí tí àwọn àgbéyẹ̀wò náà pàkúlẹ̀ rẹ̀ ní Mo fẹ́ apá kejì. Láǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wò ẹ lọ wò lórí Ìdámilọ́lá Òní TV, ibẹ̀ ni wọ́n ti ṣó ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn sinimá aládùn sinimá olóyin, àwọn sinimá èyí tí ó ní apá kìíní, apá kejì àti apá kẹta a máa ń bẹ̀ wò. Mo fẹ́ apá kejì lẹ́fẹ̀ẹ́ gbé yẹ̀wò lónìí. Ẹ jọ̀wọ́ ẹ lọ wò tí bá ti wò ẹ má gbàgbé láti sọ̀rọ̀ lórí rẹ̀. Òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ, ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ òṣèré náà jùlọ, kí lẹ rò kò lè ṣẹlẹ̀ nínú apá kejì sinimá yìí, ẹ kọ sórí comment section. Ká lè sọ̀rọ̀ lórí rẹ̀ àní rí jù báyìí lọ sí ìjọ́ mìíràn ọjọ́ rí ire lójú owó rí ire lè gbogbo máa rí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀ ó tún dìgbà mìíràn ire o.